Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم. الحمد لله الذي أنزل على عبد الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. àwa ìsọ̀rí lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ìgbé. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aládìpẹ̀lẹ̀ ẹ̀san rere. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá aṣáájú ẹ̀dá ànábì wa tí jẹ́ Muhammad, akányìndégbẹ̀gbọ́n nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run, ẹni tí Ọlọ́run tó sọ Al-Qur'ani kalẹ̀ fún gẹ́gẹ́ bí ìtọ́sọ́nà fún gbogbo aráyé. Lórí ètò tèní, a máa fi orin tí ó tẹnu mi jáde yìí pé ká máa fi kí wa káàbọ̀ sórí ètò náà. Marhaba bika ya Ramadan, marhaba bika ya Ramadan, marhaba bika ya Ramadan, marhaba bika ya Ramadan. A kí yín káàbọ̀ sí orí ètò yìí, a sì ń kí oṣù àpọ́nlé, oṣù ọ̀wọ̀, oṣù àánú, oṣù kẹ́, oṣù gẹ̀ tó lọ́n fi ṣàánú gbogbo àwọn tó gba tiẹ̀ gbọ́ lódodo ìpè láàrin ọdún kan oṣù yìí ó máa wáyé láti lè fi pa ẹ̀ṣẹ̀ rẹ́ fẹ́ni tó bá ṣe ẹ̀sìn bó ṣe yẹ ká ṣe. Lálẹ́ òní a gba àlejò ọ̀kan nínú àwọn pòfẹ́sọ̀ wa nípa ẹ̀kọ́ ti ìmọ̀ òfin, àtòfin àwọn èèbó ni àti ti ṣàríà ni, gbogbo ẹ̀ ni wọ́n gba ìwé ẹ̀rí lórí ìmọ̀ ìjìnlẹ̀ nípa rẹ̀. Mo kí pòfẹ́sọ̀ wa Abdulrazak Abdulmajid Alaro káàbọ̀ sórí ètò yìí. Assalamu alaikum. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Pòfẹ́sọ̀ Abdulrazak Abdulmajid Alaro, àwọn ni wọ́n jẹ́ head of department fún law department tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n ní former head of the mo ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ Islamic èèbó pẹ̀lú lárúbáwá tẹ́ ẹ gbọ́ yìí ó tún fi wá fẹ́ pọ̀ ju ti Yorùbá yìí lọ. Àwọn ni wọ́n jẹ́ olùdarí tá a mọ̀ sí head of department tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní University of Ilorin ní Department of Law, ṣùgbọ́n nísìnyí wọ́n ti di Director Quality Assurance Unit ní University ti Ilorin. Tá a wá pè wọ́n sí lónìí gẹ́gẹ́ bí Professor of Law tán sì ní ìmọ̀ tó kún nípa Islamic jurisprudence. A ní ká béèrè lọ́wọ́ wọn pé oṣù àánú, oṣù kẹ́, oṣù gẹ̀ yìí tọ́lọ̀ náà ò ní sáláì, tá a bá fi wà láyé ò ní sáláì má jẹ́ ọmọ wa lẹ́ẹ̀kan láàrin ọdún kan. Oṣù náà ló tún ti dé. Àwọn tá ń gbọ́ wa tá ń wò wá nísìn wọ́n fẹ́ mọ̀ kí làwọn iṣẹ́ tá a lè máa ṣe nínú oṣù alápọ̀nlé yìí tí àdúrà wo fi gbà láyé nìkan kọ́, yóò tún gbà nínú kọ̀rọ̀ sàréè náà lálkìámà àtijọ́ gbèdé àlkìámà. Kí làwọn iṣẹ́ náà tí Ọlọ́run pa wá láṣẹ ká máa ṣe, tá Ànábì náà sì tún ṣe wá lójú kòkòrò ká máa ṣe. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. Àmín. Adúpẹ́ f'Ọlọ́run Ọba, Alhamdulillah. àsìkò àlékún kí á ti gẹ̀ ọmọ bá Ànábì Muhammad sallallahu Sallallahu alaihi alaihi wasallam. wasallam. Wọ́n kárí gbogbo àwọn ará ilé àwọn sọ̀hábì Ànábì, wá dórí gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé lánàá Ànábì náà tí ó fi dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyámà. Olúwa má yọ àwa náà kó lọ wọn o. Èmi náà kí gbogbo àwọn ará ilé bí ẹ̀yin náà ti kí wọn pé àpò àmójúbà oṣù Ramadan
Ọlọ́run kí wọ́n má ṣàgbà gbogbo ìbádà wa nínú oṣù ńláńlá yìí wọ́n má wá ṣe láṣemọ̀ fún wa. Gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè kí làwọn tí Ọlọ́run àtànábì rẹ̀ sallallahu alaihi wasallam tí wọ́n fi á máa ṣe nínú ààwẹ̀. Ọ̀kan nínú àwọn àgbà àfáà tó ti lọ al-Imam Ibn al-Qayyim al-Jawzi rahimahullahu ta'ala àwọn ni wọ́n summarize ẹ̀ báyìí pé kana min hadihi sallallahu alaihi wasallam fi Ramadan al-iktharu min al-ibadati bi anwa'iha. Inú ta bala kọ́lẹ̀ pé bóòlù ànábì ṣe nú àwẹ̀ òun ni pé ànábì a máa ṣe ìbádà tó pọ̀ nínú Ramadan kọjá bí tí máa ṣe lọ́jọ́ lásán. Ntí èmi àtẹ̀yìn wá ṣe láyé tọ́lọ̀ ní a wá ṣe ń pàtàkì òun náà ní ìbádà. Ẹ̀rí gbogbo nǹkan yòókù àfikún ni torí pé ní tí ó dá wa ó ní tóun torí ẹ̀ dá wa ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ní ìdá yín bí ó ṣe pé kẹ́ wá sìn mí. tí ń fi hàn pé kò sígbà téèyàn gbọ́dọ̀ máa sin lọ́hùn kò sígbà tá a gbọ́dọ̀ máa ṣe ìbádà. Ní wọ́n bá wá lànàbí tó wá ń ṣe lékún nínú àwẹ̀ a jẹ́ pé ìtumọ̀ ẹ̀ ni pé ká múra gírí báwẹ̀ ti dé yìí ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ńgbà bá ṣe díẹ̀ nísìnyí láàmú pé ó kùjọ́ mélòó ọlọ́mọṣà sí rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa. Àwọn oríṣiríṣi iṣẹ́ ìbádà tá nàbí wa rẹ̀kọ́mẹ́ndì fún wa níwọ̀n bá básìkò bá ti gbà wá mọ́ ká wá ju rẹ̀ àmọ́ generally ntẹ̀yìn máa fi Ramadan náà ṣe òun ni kéèyàn máa fi ṣe ìbádà. Again ńgbà dákọ̀ al-Imam Ibn al-Qayyim ká dákọ̀ àfa àwọn Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah yóò jẹ́ agbágbọ́ yẹn ń táwọn yìí. Bàbá ń pẹ́ ìbádà nílé nísìnyí ẹlòmíọ̀ mọ̀ ju pé wọ́n ní a máa yan náfìlà ń bẹ nù ìbádà ní nìkan ní ìbádà. Òun ni mo fẹ́ rán wa létí ọ̀rọ̀ Ibn Taymiyyah tí wọ́n jẹ́ àfa fún al-Imam Ibn al-Qayyim dákọ̀ ni ọlọ́run sàkẹ́ àwọn méjèèjì àtúgbò àwọn àlùfáà tí ọlọ́run fi wọ́n sànú ayé kọ́sàlẹ̀kùn orí àwọn tó sì kú láyé nù wọn náà. Wọ́n ní kí ni jẹ́ ìbádà? Ó ní ìbádà ni gbogbo tó dùn mọ́ Ọlọ́run tọ́lọ́run sì fẹ́ràn rẹ̀. Gbogbo tí ó dùn mọ́ Ọlọ́run tọ́lọ́run sì fẹ́ràn. O lè jọrọ àṣeyàn á máa sọ̀rọ̀ tí fi ṣe ìbádà. O lè jẹ́sẹ́ èèyàn á máa ṣiṣẹ́ tí fi ṣe ìbádà. Kọ́dà àwọn àlùfáà onímọ̀ wa ní minal ibadati ma hiya ibadatun qalbiyya. Wọ́n láwọn ìbádà kan bí ọkàn nìyẹn máa fi ṣe. Àwọn ìbádà kan bẹ ahọ́n la fi ṣe. Àwọn ìbádà kan bẹ oríkèéríkèé ara wa yìí la fi ṣe. Torí náà gbogbo téèyàn bá mọ̀ pé wọ́n lọ́lọ́run fẹ́ nǹkan báyìí wọ́n lọ́lọ́run fẹ́ nǹkan báyìí dákun ọmọ ìyá mi opportunity Ramadan náà ni pé kó gbìyànjú agbára rẹ̀ bá ti máa. Nínú àkọọ́lẹ̀ tá a bá lọ́dọ̀ àwọn as-salafu salih rahimahumullah àwọn àfáà tó ti lọ wọ́n ní bí Ramadan náà bá dé àwọn a máa ṣiṣẹ́ bí ìgbà tó ṣe pé wọ́n ti rí i pé àwọn ò ní í sèmí ìmọ̀ sẹ́yìn ọ̀gá tó kù yìí náà bó ṣe yẹ kéèyàn máa ṣe lọ. Èyí wọn ò di ọjọ́ orí yẹn kù àmọ́ rẹ́kọ́ọ̀dù yẹn ni ó lè ní ọmọ lékún níwájú Ọlọ́run. Torí náà ká wá go practical lé ní èjì. Àkọ́kọ́ ná àwọn iṣẹ́ ìbádà yìí wọ̀ sí òun la àwẹ̀ gan fún rẹ̀. Àwẹ̀ tọ́lọ̀ ní àgbà gan fún rẹ̀ yìí òun là kọ́kọ́ kò sí ìbádà tó dáa tó tó àwẹ̀ ní Ramadan. Torí báwọn àlùfáà tí máa ṣàlàyé ẹ̀ fún wa nù wọ́n ní tọ́lọ̀ ń bá fi sọ fún wa pé irú nǹkan báyìí ni ẹ máa ṣe lásìkò báyìí
ìtumọ̀ ẹ̀ ni pé kò sí ń tọ́ dáa tó lásìkò kò yìí náà bí hajj bá dé níṣẹ́ àmọ́ ní oṣù tá a máa ṣe hajj bẹ́ẹ̀ ni kéèyàn wá pé èmi ò ní lọ hajj bọ́fẹ́ mo lè lọ àmọ́ gbogbo owó tí ń fi ṣe hajj ni ẹ lọ fi ṣe sàárà òní ládàá tó hajj ọkàn gbogbo ìbádà pàápàá jùlọ fẹ́ni tí ètí ṣe ájì rí generally láti ẹ̀ ń sọ̀rọ̀ Náà. gbogbo ìgbà tí ọlọ́run bá ti ní nǹkan báyìí ni mo fẹ́ kẹ́ ẹ ṣe ní àsìkò báyìí báyìí àjẹpọ̀ òun ni the best that one that time pé gbogbo nǹkan míì ló fi jọ jẹ́ pé eléyìí náà apply sóṣù ọ̀wọ̀ oṣù Ramadan náà inshallah Kò àwẹ̀ sí- lákọ́kọ́ kò sí iṣẹ́ náà tó dáa tó àwẹ̀ nínú Ramadan Náà. kọlọmọsà sí wọn fún gbogbo wa Àmín. ọgbà lẹ́sìn fún wa Àmín. bàbá wa gbààwẹ̀ anabi sallallahu alaihi Alaihi wasallam wasallam. ni man sama Ramadan imanan wahtisaban sábàni ẹni tí ó bá wa gbààwẹ̀ irú àwẹ̀ tó gbà àwẹ̀ tó ní ìmánì nínú ni àwẹ̀ tó ní ìmánì ìmánì nínú ni tí wọ́n gbà pé Ọlọ́run ní ń gbààwẹ̀ fún Ọlọ́run ló pa mí láṣẹ pé ń gbààwẹ̀ ẹnìkan rí mi o ẹnìkan ò rí mi o àwọn èèyàn kí mi kú òǹgbẹ o ò kí mi kú òǹgbẹ o ọgbà fún wọn Ọlọ́run ní ń gbà fún a nídìí yíyún káwẹ̀ yọ bá àṣìṣe tọ́lọ́run fẹ́ ó sí ká pa ọkàn wa lófo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ànábì wa fi kún sọ̀rọ̀ sọ ó ní wahtisaba ó tún máa wá níran kan pé Ọlọ́run ó fún mi ládàáwẹ̀ tí ń gbà yìí ẹni ó bá pa méjèèjì yìí pọ̀ ànábì lákọ̀ọ́kọ́ ntọ́lúwo ṣe fún mi pé ghufira lahu ma taqaddama min dhanbi gbogbo ntọ́sẹ̀ lẹ́sẹ̀ kí Ramadan tó dé olúwalá yà fi rẹ̀ fún ni wọ́n fi máa pe Ramadan lóṣù yọ ẹsẹ̀ yọ yọ ẹsẹ̀. ẹsẹ̀ ànábì ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi sallallahu wasallam alaihi wasallam ẹ dákun àkọ́kọ́ sẹ́nu o ara ń tà ànábì tún sọ fún wa ká tó kò lọ́rọ̀ àwẹ̀ yìí ànábì níbẹ̀ yẹn ọba wa gbààwẹ̀ man lam yada' qawla zur wal amala bihi falaysa lillahi hajatun fi an yada'a ta'amahu wa sharabahu ẹni tí ó bá lè fọ̀rọ̀ kọ̀rọ̀ lẹ̀ tọ ẹni tí ó bá lè fi sẹ́kísẹ́ lẹ̀ náà ẹni tí ó bá lè fi rìnkúrìn lẹ̀ ẹni tí ò lè fi wà kí tí ó wà á lè lẹ fi wà kí wà á lẹ̀ nínú Ramadan Olúwa ò nídìí kó fi bí parẹ́ o Ọlọ́run ní gba àwẹ̀ yẹn Ọlọ́run nídìí Ọlọ́run kì í ṣe pé Olúwa nídìí àìjẹun rẹ àìmúmi rẹ nǹkan Ọlọ́run nídìí nítorí fẹ́ kí ó bí sí ọlá òun náà ní kó papalapala tì ẹgbẹ́ tí ọba wa papalapala tì inú àwẹ̀ ẹ dákun ẹ̀yin èèyàn ẹja ṣàánú àwọn èèyàn wa alájì àná ẹlòmíín bíi tí ṣètọ́ ní ìjókòó tì í dé náà yóò ní àfikún máa wo eré orí ìtàgé láwùjọ òbí ní gbò yóò máa wá wo gbogbo obìnrin olóbìn yóò sì lóun gbáwẹ̀ ẹlòmíín bọ́ bá ti jókòó látàárọ̀ bí bá ti ń ta lúdò kan tán ni wọ́n máa bọ́ sí ìdí ayò kí lẹ́yìn ṣe wọ́n fi ń pa àwẹ̀ nǹkan àwẹ̀ mi wà Ọlọ́run lóun ò ní ìdí ọmọ jẹun ọmọ mu mi ò bí ọba lè Orí iṣẹ́. báwẹ̀ ọba lè gba gbogbo rádaràda yìí lọ́wọ́ rẹ̀ because ó ní nǹkan míì tó lè ṣe nígbà táyé yìí wà àbọ̀ wá lẹ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé àkọ́kọ́ la wà bẹ́ẹ̀ ni àdínkù lórí àwẹ̀ apologies to àwọn tí ń gbọ́ wa lé o Eh. ká má tù lọ bòmí wa máa pariwo wọn ní ẹ̀sẹ̀ pọ̀ lẹ́sà gbà sáwì sáwí ẹ̀rọ pé wọ́n sọ ní pé n tó ṣe pọ̀ mo rò pé bí tẹ́ ń lọ ni pé kéèyàn máa gbẹ̀yìn kí lèèyàn máa ṣe tí ọba ta lù kí lèèyàn máa ṣe tí ọba máa wo ẹni agbáwẹ̀ agbáwẹ̀ Agbáwẹ̀, àtúndì kí ló kọ́ tún mọ́ wá- bá gbò wá a sì jòkó a máa mutí káàdì là ń ta má ta káàdì àárọ̀ ọ̀kan lẹ́yìn náà tó dáàbọ̀ eye ẹlòmíì ó jókòó sí di káàdì àbí wọ́ọ̀tì gbogbo eléyìí ọlọ́mọdé yẹn ò fọwọ́ ṣiṣẹ́ kọfẹsẹ̀ dánù fẹsẹ̀ dànù Lọ́kọ̀. ká nítorí àsìkò ká dá a máa ń bi ta láwẹ̀ báwọn náà àwẹ̀ níṣẹ́ tó dáa jù àwọn tó lè wá ba sẹ́yìn ẹ jẹ́ kéèyàn sàfún òun ni àjúwe fún wa yìí ká Náà. gbìyànjú o lára rẹ̀ ní o àti kàtán bẹ́ẹ̀ ni kódà nínú tí ọ̀dà kódà káwé ó tó dé náà ọwọ́ aburú nú àwẹ̀
káwọn ọmọ iléèwé ọmọ pàdé ara wọn máa họ́gì ara wọn ọmọbìnrin àtọkùnrin nínú àwẹ̀ ìwọ ọkọ ìyàwó náà ìwọ àti ìyàwó rẹ ń lọ títí ẹ wá pàdé ọ̀rẹ́ rẹ wá sáyà gbàgbà ìyàwó rẹ ń fìfẹ́ hàn sí ọ. àbà ọmọ mùsùlùmí ọ̀dà káwé tó dé ọwọ́ aburú jáì káláwé máa ń ṣe gbogbo. so-called civilization àbí socialization làwọn ó pè Islam ní dictate ẹ. Islam is the mother of all civilizations. Allahu Akbar. Ó sì takoru nǹkan bẹ́ẹ̀. gbogbo ohun tí ń jẹ́ ọ̀làjú láyé Islam ló gbé e dé. so ká má lọ bẹ̀rẹ̀ lónìí. à ń pàrọwà sí ra wa ni. ntí ó bá yàn ń sẹ́jẹ́ tí ó bá yàn láwẹ̀ jẹ́. alájí mo tún rántí ọ̀kan nísìnyí. it's very very unfortunate. ẹlòmíì ń gbààwẹ̀ kò kírun. subhanallah àti sọ yìí ń kọjá àmẹ́yìn náà tún re-emphasize ẹ̀. ká fi gbogbo ẹnu sọ kọ̀ láwẹ̀. bẹ́ẹ̀ ni kò láwẹ̀. kọ̀ láwẹ̀ ẹni tí ò kírun ànábì ní ẹni tí ó bá kírun ẹ ṣe mùsùlùmí. bẹ́ẹ̀ni mùsùlùmí sì lọ́lọ́ ní ọgbà ààwẹ̀. kí làwọn ṣe olóore tó tún yẹ téèyàn ó fi máa lo Ramadan rẹ̀ tí òfin ní máa lò nílò bí ó ti dá. nílòkulò. al-qiyam àmà dìde yẹn náfìlà. ọ̀dà náà káwẹ̀ tó dé àmẹ́rí táwẹ̀ bá tún wá dé kéèyàn pọ̀ lẹ́ni tí ó máa kírun pàtàkì jùlọ lóru. ọ̀dà púpọ̀ bá nàbì tí wí ń pa àwẹ̀ yẹn náà nu hadithi míì fi sahihayn ń bẹ nu tíra ńláńlá ni sahihul imam al-Bukhari sahihul imam Muslim. ànábì ní man qama Ramadana imanan wahtisaban ghufira lahu ma taqaddama min dhanbi. ẹni ó bá yan náfìlà lóru Ramadana tóun náà fi máa níyàn lẹ́ni tí ń ran kan pé ẹ̀san mo fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run. tó fi páyọ̀ Ọlọ́run yàn án. Ọlọ́run ní ànábì ní gbogbo ẹ̀ṣẹ̀ tiẹ̀ náà lórí wọn yọ̀ǹda rẹ̀. torí náà iṣẹ́ ńlá kejì nù o. iṣẹ́ ńlá ẹlẹ́ẹ̀kẹta. tilawatul Qur'an. oṣù Al-Qur'ani ní oṣù àwẹ̀. oṣù tá a sọ kalẹ̀. oṣù tá a sọ kalẹ̀ one. then practically wọ́n ní lójú ayé ànábì Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n ní every Ramadan. lẹ́yìn ìgbà tí Al-Qur'ani pé díẹ̀ Al-Qur'ani ń sọ̀kalẹ̀. bẹ́ẹ̀ni. ibi ọba wa sọ̀kalẹ̀ dé ànábì ní ìdá àti rìfáìsì ẹ̀. bí ìgbà tí yẹn ń ṣe revision pé. bẹ́ẹ̀ni pé kí lọ́lọ́run wí. Màláíkà Jibrilu ní ọwọ́ àgbà tí wọ́n jọ máa rìfáìsì. Allahu Akbar. tó ṣe tí mo wá jẹ́ fún ọ. yóò darí ṣubú Al-Qur'an. inú Ramadan ni ma wá kí ni implication yìí o a jẹ́ pé oṣù Ramadan oṣù téèyàn dún ní máa kíkẹ́ Al-Qur'an ẹ dákun ẹ já gbìyànjú Al-Qur'an kò yẹ kí a single day ó máa kọjá lọ́jọ́ ayé mùsùlùmí kó má kí Al-Qur'an àmọ́ bí a bára wa bẹ́ẹ̀ ọba tiẹ̀ wá rí gbogbo ẹ̀ kọ́tún wá di pa àwẹ̀ wá dé àwẹ̀ sì fi lọ èèyàn ò sí Al-Qur'ani wò á kọ́ yẹra rẹ̀ wò wá pé rẹ̀ mùsùlùmí. ẹ dákun ibi tẹ́ ẹ déhùn ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá ètò yín tá a fi ń lara wa lọ́yẹ̀ nípa ẹ̀kọ́ Islam náà ni edition tòní tí à ń ṣe lọ́wọ́ òun náà ni pé nínú àwẹ̀ la wà kí ni àwọn iṣẹ́ olóore tọ́lọ́run fẹ́ ká máa ṣe nínú àwẹ̀ òun náà ni àlejò wa náà ń kà fún wa àlejò wa lónìí Professor Abdulrazak Abdulmajid Alaro láti University of Ilorin àwọn làgbà lálejò wọ́n ti wá ń káàbọ̀ yìí pé iṣẹ́ alákọ̀ọ́kọ́ tó dáa jù òun là àwẹ̀ òun ní gbígbà bọ́lọ̀ tí fẹ́ ká gbà iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì tó dáa jù òun náà ni ká fi ṣe ìbádà nípa pé ká jí lóru ká tó jẹ sààrì ká yan náfílà ká fi bẹ lọ́hùn ká fi dúpẹ́ fọlọ́hùn ká tó fi tọrọ ń tà fẹ́. nǹkan ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wọ́n wá ń sọ nípa pé ó lè yín ó sì sọ pé òun wà nínú oṣù Ramadan tí ò ní máa yí Al-Qur'ani wò àwọn kan bẹ wọ́n parí mẹ́ta ká tó parí àwẹ̀ àwọn míì 5 ni wọ́n parí ẹlòmíì kó tó parí ọ̀kan sátìmọ̀ ké bọ́lọ̀ bá ti fún ọ lágbára mọ́ àmọ́ rí pọ̀ tọ́ ọmọ rẹ kó lè ké Al-Qur'ani kó sì mọ̀ tó máa ti ń ké ẹ má bá lọ prof. ẹ ṣeun ẹ jẹ́ ń gbé níbi tí ẹ bá déhùn náà ẹ rí Al-Qur'an al-Karim
mẹ́sẹ̀gì ni látọ̀dọ̀ Ọlọ́run Allahu Akbar. àwa sì la ní mẹ́sẹ̀gì mo níbi ẹ bá déhùn kí n gbé láti bẹ̀ ẹni kó sì gbọ́ tún máa ètè ń ké ké ìyẹn náà ó yẹ ká emphasize. emphasize Mm. kódà níbi tí Ọlọ́run tiẹ̀ wá sọ ayé dìrọ̀ òǹdé lónìí gbogbo wa náà ká lọ lè kéwú dáadáa fa Allahu Akbar. àmọ́ èèyàn lè mú translation Al-Qur'an. gbogbo èdè téèyàn bá gbọ́ láyé bá ṣe Yorùbá ìbá ṣe Ìgbò. bá Haúsá Quran ti wà lédè bá ṣe- Ìgbò nísìn. tí Ìgbò ti pẹ́ Allahu ó Akbar. lè tí ọ̀pẹ ni former governor Kogi kó tó kò lórí ìjọba ọlọ́ǹtì Kùránì Núpé Kùránì ní bìrà lédè Bìrà. Kùránì bìrà Tọ́, ká má sì sọ tàwọn Núpé. kò sẹ́skíùsì mí kankan Wípé àwa gbọ́n tí ń ṣe wí lè ni. tèmi ń bẹ o lọ́dà púpọ̀ níyàn bá ń kí Kùránì yìí Náà. kódà bó bá ṣe pé a page lọ́wọ́ á wo pé ẹ ti ẹ̀ jẹun gbọ́ ntọ́lọ́hún yìí Allahu Akbar. ntọ́lọ́hún torí ẹ̀ ní a máa ké náà nù Allahu Akbar. ibẹ̀ wọn náà láti wá yà sí pé Al-Qur'ani téèyàn ó ké kéèyàn ọmọ kékeré o Allahu Akbar. kéèyàn ọmọ torí pé ẹni mi ń ka mẹ́ta ẹlòmíì nǹkan mẹ́ta ẹlòmíì ń ka márùn káwé tó parí. Al-Imamu Shafi'i 60 wọn lòun máa kà márùn Allahu Akbar. ìjọ kan Al-Qur'ani kan Méjì. àméjì. Bẹ́ẹ̀ni. Allahu Akbar. bẹ́ẹ̀ Imam Shafi. bẹ́ẹ̀ Allahu Akbar. bẹ́ẹ̀ yẹn bá rí ayé rẹ̀ bẹ́ẹ̀ tagamada Allahu bi rahmati. ṣe mọ ẹlòmíì lè já àwọn wa akọ àdáyé lọ béèrè náà bó la ti ké. àwọn ẹsẹ̀ nǹkan míì nù àwẹ̀ Allahu Akbar. Al-Imamu Malik tọ́jà àfa Imamu Shafi'i tí gbogbo wa mọ̀ láfíríkà bíi ní Allahu Akbar. Imam Malik. kọ́dà àwọn ní Imamu Malik máa close ilé kéwú bá rẹ̀ bá ń bọ̀ Allahu Akbar. kò sí kéwú mi máa fa Al-Qur'ani. ntí wọ́n jẹ tí wọ́n sì mú tó ra tó Ramadan wọ́n ti ṣètò ẹ̀ kalẹ̀. bí pẹ̀lú ìgbésí ayé táwa wá ń gbé lónìí náà. yọ lọ bí iṣẹ́ yọ lọ ọjà rẹ̀ gbọ̀ngàn kọ́dà bó ṣe pé ọ̀kan náà ló lè ké tí àwẹ̀ Ramadan ó fi tán sáké dáadáa ẹ̀rí ìtààmú àwọn ẹ bá rí lómi tí ń ké Kùránì bá yàmùyàmù. èyí wọn ò ní ládàá o Allahu Akbar. ò ní ládàá o fi ara fi Al-Qur'ani ẹlòmíì dáadáa. yóò mú Kùránì lọ́wọ́ báyìí from our experiences Náà. ìlú ilé àwa náà ń gbé bẹ́ẹ̀ni àkàrí àwọn míì wọ́n kàn máa sí báyìí nke náà nù. nke náà nù kò sí n ti ń jẹ́ Al-Qur'ani ẹ̀sẹ̀ ń tẹ̀yàn ké sínú o Al-Qur'ani ni ti a ké ké jáde. wà á kéé jẹ́ dandan kéèyàn máa pariwo náà. àmọ́ o gbọ́dọ̀ máa sọ̀rọ̀ jáde o máa ké harafi Al-Qur'ani Karim náà. ó di mẹ́ta ó di mẹ́ta. ẹ̀rí nù tí iṣẹ́ olóore tó da púpọ̀ nù àwẹ̀ nínú hadithi wọ́n tún ròyìn Ànábì lọ́nà kan sallallahu alaihi wasallam wọ́n ní kana an-nabiyyu sallallahu alaihi wasallam ajwada an-nas náà. wa kana ajwada ma yakunu fi Ramadan sàábé tó gba hadithi wa ní inú pé yẹn ó máa tọrẹ tí ó wà generous èmi ọ̀rọ̀ lọ́rẹ́ bíi tànàbí o pàápàá jùlọ lásìkò Ramadan. náà ni tó wà nù hadithi wọn náà nù pé bọ́bá tiẹ̀ tún wá dínú àwẹ̀ ọ̀rẹ́ Ànábì ó tún wá lé kankan nítorí náà inú téèyàn lè ṣe gbogbo ẹni tí Ọlọ́run bá ọ̀sẹ̀ ń tọ́lọ́run ò fún Islam rọrùn púpọ̀ lèyìn fi gbó sáàtì ní sáàtì bílọ́níà ọ̀nà ti bílọ́níà ọ̀nà mílíọ̀níà ọ̀nà ti tàùsàndíà náà ọ̀nà ti ọlọ́ndẹ̀dẹ̀ ọ̀nà. Ọlọ́run tí ọmọ bó ti níwọ́lá láti mú 100 naira inú 1000 naira ni bẹ́ẹ̀ náà lẹni ó mú 1 million nínú 1 billion. ní òní la. torí náà gbogbo téèyàn bá ní sáàrì pé wọn náà ọ̀tọ̀ rẹ̀ nínú àwẹ̀ Ànábì jẹ́ tó wá júwe ọ̀nà rẹ̀ kan tó wà specific nípa Ramadan Ànábì ní man fattara sa'iman gbogbo ẹni ó bá wò pé lamẹ́yìn gbààwẹ̀ èmi ní ìṣe tí wọ́n èsì nù èmi ní provide tí wọ́n èsì nù Ànábì ní sọ ṣe bẹ́ẹ̀ náà irú ládá tó ń gbà níwé ẹ̀wọ̀n kọ̀ fún wọn náà kò sì bí ládá tiẹ̀ àwẹ̀ tìwọ́ tó ń gbà lọ́wọ́ ọ̀dá tiẹ̀ ni tó jẹun tọrẹ lómi ó gbà èmi ní ọmọ wa kó ládá mi kò kó ládá gbogbo ẹ̀ l'Ànábì yẹn ó dọ́gbù àbó tírípù ládá rẹ̀ ní fún bá ti ṣètò jẹ sínú ọgbàrú ládá tí ìwọ tó sí lẹ́nu ọgbà àmọ́ ìwọn ò dín nǹkan kan kò nù ládá tiẹ̀. ẹ dákun kí a tó mú ètò ìwà sópin ààrí gbogbo ohun tí ó yẹ kẹ́ ẹ kà tán kálukú ọmọ gbọ́ yòókù nínú wáàsí orí tẹlifíṣàn àti torí rédíò nǹkan kan máa fún mi ní kọ̀ọ̀sán ẹ ṣe torásìkò rẹ̀ ní al-umratu fi Ramadan Ọlọ́run bá ṣe ń rọrùn fún kéèyàn lọ múra nú àwẹ̀ Ànábì ní ta'dilu hajjatan
bí ìgbà téèyàn lọ hajj Allahu òun Akbar. náà ẹni ọlọ́run bá bless bẹ́ẹ̀ náà ṣe rí Ọ̀nà kó lọ ṣe. ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì làwọn èèyàn máa ń ṣe tí o pé ní bí èèyàn ń waste owó bí wọn mọ priority ni Allah. gbogbo kálukú lọ́mọ bí ṣe plan líìfù rẹ̀ èsì tó fi líìfù sínú ní a ṣe ọmọ àmújọ mẹ́wàá ń bẹ ọ lọ gba àwẹ̀ tó kányìn ń bẹ orí ayé àti tọrún ń bẹ ń bẹ púpọ̀. Allahu Akbar. ẹ ṣe púpọ̀. àwa tí a fi rédíò tá a sì fi tẹlifíṣàn lẹ̀ látàrí pé káyé lè gbọ́ ń tọ́tọ́ kí wọ́n lè ṣe ń tọ́tọ́ yìí ó máa ń fún wa ní concern bá a bá bá wọn kan rìn àbí bá a bá bá wọn kan gbé wọ́n bá tún rédíò báyìí tó bá ti bọ́ sí bí wọ́n ti ń kéwú àbí bí wọ́n ti ń ṣe wá sí yóò sì gbé kó ń bẹ yóò gbé lọ́dí orí èyí ò gan iṣẹ́ burúkú ni kì í ṣe pé mò ń fi yinra mi mo sì fi yin àwọn tó ń ṣe dáwà bíi wa o ní bá ti ń túnú rédíò ilé mọ́ wà ní àbí inú mọ́tò ni níbi tí ń ti gbọ́rọ̀ ọlọ́run lèmi máa fi ilẹ̀ sí torí bóyá máa túbọ̀ nǹkan tuntun kan tó ṣe mí láǹfààní tí ń tún fi rí fi jíṣẹ́ fáwọn èèyàn gbàtà àfáwà pòfẹ́sọ̀ tá ń sọ̀rọ̀ nísìnyí wọ́n ní ọlọ́run ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ìdá yín a sì ti máa sọ lórí ètò yìí náà pé ọlọ́run lòun ọ̀dá yín bí èsì kíkẹ́ wá sìn ní ẹ̀yin ló kúrọ́ tẹ́ ẹ̀ bá gbọ́ lọ́wọ́n ọba gbọ́ pé káwá sìn lọ́run ló dá wa fún ọba tó dá wa ò kúrọ́ lẹ́yìn bá gbọ́ lọ́wọ́n ọba ń gbọ́ lódodo ẹ̀ ṣe débi tí wọ́n ti ń ṣe wáàsí lórí rédíò tẹ́ kàkó ń bẹ̀ tẹ́ gbé lọ bí wọ́n ti ń discuss ọ̀rọ̀ òṣèlú àbẹ́gbé lọ bí wọ́n ti ń discuss orin àbẹ́gbé lọ bí wọ́n ti ń discuss ọ̀rọ̀ bọ́ọ̀lù ẹ̀sìn orin ilẹ̀ lọ́kàn wa náà la fi ń ṣe báwọn ká lọ pa gbogbo eléyìí hàn ká túwọ́ ń bẹ̀ yányán ntọ́ bá mọ́ wa lá nínú Ramadan yìí tí wọ́n ní àmọ́ sí tá a dé díẹ̀ ká di ẹ̀mí wa ká pa á lófo débi pé bá a bá gbààwẹ̀ tán àwọn nǹkan náà tá a débẹ̀ nú àwẹ̀ àní débẹ̀ bá a bá gbààwẹ̀ tán èèyàn ń palẹ̀ mọ́ àlìjánnà kalẹ̀ fúnra ara rẹ̀ nù ọlọ́run sì gbogbo àlọ́mọ àlìjánnà níbí ìlàmú ètò tèmi wá sí òpin àlejò tí a gbà àwọn náà ni pòfẹ́sọ̀ wa pòfẹ́sọ̀ Abdulrazak Abdulmajid Alaro tí wọ́n jẹ́ director fún quality assurance ní University of Ilorin wọ́n ti ṣe head of department of law ní faculty of law darí kó tó di pé wọ́n di director níbẹ̀ yẹn kọ́lọ́n kó bá àṣàlékún àgbéga fún wọn kó sì fi istijaba kó fi sí wọn lọ́sọ̀ọ́ àtẹ̀mí àtàwọn àmọ̀ dágbére fúnra wa pé pẹ̀lú ògo Ọlọ́run àwọn náà lẹ́ pàdé níjọ́ mẹ́jọ ẹ̀ ń rí ètò sùkúùkù èyí tíjọba àpapọ̀ ń ná owó rẹ̀ láti lè fi tún ìlú ṣe pàápàá jùlọ ojú ọ̀nà ẹ sì rí àwọn Islamic banks tó ń ṣiṣẹ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ àwa mùsùlùmí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí ti jáde bọ̀tí gbogbo àwọn ọmọ Nàìjíríà là fi ń ṣàǹfààní bó bá rí bẹ́ẹ̀ detail nípa rẹ̀ ń tá a pè àwọn Professor Alaro kan á bá a sọ̀rọ̀ sí lédè Gẹ̀ẹ́sì níjọ́ mẹ́jọ nìyẹn inshallah bi kudratillah èmi àti wọn á mọ̀ dágbére pé subhanak اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك آمين. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.